gbogbo ẹ̀yin alára wa ǹjẹ́ mo kí yín káàkiri tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Káyọ̀dé ọmọ àjà olóko tí mò ń jẹ́ olóòtú ètò àgbà wá búra. Kí là ń pè lálọ́ gan-an? Àlọ́ jẹ́ oríṣi lítírésọ̀ alohùn tá a máa fi ṣe kíni, tá a máa fi dára wa lára yá, kọ́ra wa lẹ́kọ̀ọ́ àti fún ìmúra wa ní ìgbádùn tó péye lẹ́yìn iṣẹ́ nílẹ̀ kóòtù òjìrè. Oríṣiríṣi àlọ́ méjì wá ló wà o. A ní àlọ́ àpamọ̀, bẹ́ẹ̀ la sì ní àlọ́ àpagbè. Àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè bí àpẹẹrẹ, bóyá kí n sọ pé àlọ́ àpamọ̀ kan, ẹni bá gbà tí n bá sọ pé pẹ̀ǹkútú ó wẹ̀wù rin, kí ni o? Tá mọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ẹ fi sábẹ́ comment section yìí, ká lè bá ṣe kí ni, ká gbéra wa rìn dáadáa, kí n wò bóyá àti ẹ̀rántí pẹ̀ǹkútú ó wẹ̀wù rin. Káríra láyọ̀ ká pàdé níre, ká má dolódì lẹ́yìn ara wa.